Dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, a ṣe yín lọ́ba fún àánú ńlá láti arígbà o láti tún rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù kẹfà. A sì gbàdúrà wípé àṣeyọrí, ìbùkún, ìtẹ̀síwájú, àlùyọ yóò bọ̀ wá fún wa ní orúkọ Jésù. Àti pé ọ̀rọ̀ tí a gbọ́ lé ní yóò ṣayé àtọkàn wa ní rere, kò nílò sí sí wa ní ọjọ́ ìdájọ́. A ó jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́bọ̀ ọjọ́ 13 oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé idà ẹ̀mí. Idà ẹ̀mí. A mú àkọ́sórí wa nínú ìwé Hébérù orí ìkẹrin ẹsẹ̀ ìkejìlá. Hébérù orí ìkẹrin ẹsẹ̀ ìkejìlá. Nítorí ọ̀rọ̀ Ọlọ́run yè, ó sì ní agbára, ó sì mú ju idàkídà olójú méjì lọ, ó sì ń gún ni àní títí dé pínpín ọkàn àti ẹ̀mí níyà àti oríkèé àti ọ̀rá inú egungun, òun sì ní olùmọ̀ èrò inú àti ètè ọkàn. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Mátíù orí ìkẹrin ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá. Mátíù orí ìkẹrin ẹsẹ̀ ìkíní dé ìkọkànlá. Nígbà náà ni adarí Jésù sí jù láti ọwọ́ ẹ̀mí mímọ́ láti dánwò lọ́wọ́ èṣù. Nígbà tí ó sì ti gbààwẹ̀ ní 40 ọ̀sán àti 40 òru, lẹ́yìn náà ni ebi ń pa. Nígbà tí olùdánwò dé ọ̀dọ̀ rẹ̀, ó ní, bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run, pàṣẹ kí òkúta wọ̀nyí kí ó di àkàrà. Ṣùgbọ́n ó dáhùn wípé akọ̀wé rẹ̀ pé ènìyàn kì yóò wà láyé nípa àkàrà nìkan, bí kò ṣe nípa ọ̀rọ̀ tí ó ti ẹnu Ọlọ́run jáde wá. Nígbà náà ni èṣù gbé e lọ sókè sí ìlú mímọ́ ni. Ó gbé e lọ sí ṣóńṣó tẹ́ḿpìlì, ó sì wí fún un pé bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run, bẹ́ sílẹ̀ fún ara rẹ. Àṣà àti ìkọ̀wé rẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ. Ní ọwọ́ wọn ni wọn yóò gbé ọ sókè kí ìwọ kí ó má bàa fi ẹsẹ̀ rẹ gún òkúta. Jésù sì dáhùn, ó sì wí fún un pé a ti kọ̀wé rẹ̀ pé ìwọ kò gbọdọ̀ dán Olúwa Ọlọ́run rẹ wò. Èṣù gbé e lọ sí orí òkè gíga ẹ̀wẹ̀, ó sì fi gbogbo ilẹ̀ ọba ayé àti gbogbo ògo wọn nì hàn. Ó sì wí fún un pé gbogbo nǹkan wọ̀nyí ni èmi yóò fi fún ọ bí ìwọ bá wólẹ̀, bí o bá forí balẹ̀ fún mi. Nígbà náà ni Jésù wí fún un pé padà kúrò lọ́dọ̀ mi Sátánì, nítorí a ti kọ̀wé rẹ̀ pé Olúwa Ọlọ́run rẹ nìkan ni kí ìwọ kí ó forí balẹ̀ fún, òun nìkan ṣoṣo ni kí ìwọ kí ó máa sìn. Nígbà náà ni èṣù fi sílẹ̀ lọ, sì kíyèsí àwọn áńgẹ́lì tọ̀ wá, wọ́n sì ń ṣe ìránṣẹ́ fún un. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Lónìí, máa parí ìdánilẹ́kọ̀ọ́ mi lórí gbogbo ìhámọ́ra Ọlọ́run nípa wíwo èyí tó kẹ́yìn nínú wọn. Idà ẹ̀mí nìkan ni ohun èlò ìjà tí a fún ni láti dojúkọ ni tí a dárúkọ nínú ìwé Éfésù orí ìkẹfà ẹsẹ̀ ìkọkànlá dé ìkẹtàdínlógún. Ó jẹ́ ohun èlò pàtàkì dájúdájú tí gbogbo ọmọ ogun Kristi gbọ́dọ̀ ní. Idà ẹ̀mí ni ọ̀rọ̀ Ọlọ́run. Nínú ẹ̀mí, a kì í fi ohun ìjà ti ara jagun ẹ̀mí o, bí kò ṣe ọ̀rọ̀. Ohun èlò tó múnádóko jùlọ láti lò nínú ogun ti ẹ̀mí ni ọ̀rọ̀ Ọlọ́run o. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ idà tó lágbára ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ idà tí ó lágbára ní ẹnu onígbàgbọ́. Pẹ̀lú rẹ̀, ó lè ṣẹ́gun ogunkógun nínú ẹ̀mí. Nínú ìwé Hébérù orí ìkẹrin ẹsẹ̀ ìkejìlá, ó ṣe àpèjúwe idà yìí gẹ́gẹ́ bí èyí tí ó yè, tó lágbára, tí ó mú ju idàkídà olójú méjì lọ. Ohun èlò ìjà yìí wà fún ọ gẹ́gẹ́ bí ohun èlò ti ẹ̀mí. Nígbà tí o bá mọ̀ bí a ti ń lò ohun èlò yìí, kò sí ogun tó lè kojú rẹ o. Ìdí nìyí tí o fi ní láti mọ ọ̀rọ̀ Ọlọ́run fún ara rẹ kí o sì kọ sí orí. Èyíkéyìí Kìrìsìtẹ́nì tí kì í bá ka ọ̀rọ̀ Ọlọ́run yóò jẹ́ aláìlágbára nínú àwọn nǹkan ti ẹ̀mí. Nígbà tí èṣù bá gbìyànjú láti kọlu ìlera rẹ, ìwọ yóò kó èṣù lójú pẹ̀lú ìwé Pétérù kínní orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnléníogún tó wí pé nípa iná rẹ̀ ni a mú mi lára dá o. Nígbà tí ó bá gbìyànjú láti kọlu ètò ìṣúná rẹ, sọ fún un pé Olúwa yóò pèsè ní kíkún fún gbogbo àìní mi gẹ́gẹ́ bí ọrọ̀ rẹ̀ nínú ògo. Ìwé Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Tí ó bá gbìyànjú láti wá lòdì sí àwọn ọmọ rẹ, sọ fún un pé àwọn ọmọ ní ìní Olúwa, nítorí náà kí ó gbọ́ ọwọ́ rẹ̀ kúrò lára ohun ìní Olúwa. Ìwé orin Dáfídì orí ìkẹtàdínláàádóje ẹsẹ̀ ìkẹta. Ọlọ́run jẹ́ ọ̀gá. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ọ̀gá fún èyíkéyìí ọ̀rọ̀ mìíràn. Nítorí náà,
nígbà tí o bá ń lò ó fún èyíkéyìí ìṣẹ̀lẹ̀, èṣù kò ní ọ̀nà mìíràn àfi kó gbà fún o. Bí o bá lo ọ̀rọ̀ ara rẹ fún èṣù nínú ogun ti ẹ̀mí, ó lè má kọbi ara sí ohunkóhun tí ò ń sọ. Ẹ̀wẹ̀, kọ́ lo ọ̀rọ̀ Ọlọ́run o. Kọ́ láti máa lo ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé orin Dáfídì orí 118 sọ pé Ọlọ́run gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ. Mọ ọ̀rọ̀ Ọlọ́run kí o sì kọ ọ́ sórí, torí nígbà tí o bá kojú ìpèníjà, ìwọ yóò rí ohun èlò ìjà láti lò láti fi ṣẹ́gun èṣù. Má jìyà lọ́wọ́ èṣù o. Nígbà tí o tilẹ̀ ti ní idà ẹ̀mí ní ọwọ́ rẹ, ohun èlò ìjà tó dájú ni o láti ṣẹ́gun èṣù nígbà gbogbo. Kókó ọ̀rọ̀ Bíbélì rẹ ní agbára. Ó ní agbára ju ohun tí o lè lérò lọ. Máa gbé e yẹ̀wò kí o sì kọ́ láti ṣẹ́gun ọ̀tá. Máa gbé e yẹ̀wò kí o sì kọ́ láti lò ó láti fi ṣẹ́gun ọ̀tá. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa ọ̀rọ̀ rẹ tí ó ń yè tí ó ní agbára. Fún mi ní oore ọ̀fẹ́ láti mọ ọ̀rọ̀ rẹ kí n lè máa lò ó láti fi ṣẹ́gun ọ̀tá, láti kojú Sátánì. Olúwa fún mi ní oore ọ̀fẹ́ o. Fún mi ní oore ọ̀fẹ́ o. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ máa gbénú mi, kó máa gbénú ayé mi, kó máa gbénú mi kí n lè lò ó lòdì sí Sátánì ní gbogbo ìgbà tí ó bá dìde ogun sí mi. Olúwa yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayákó ní orúkọ mi. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ẹ máa bá mi share, ẹ máa comment, kí ẹ sì máa bá mi like ẹ̀, kí àwọn ènìyàn lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kó bùkún fún yín o. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.